Gbogbo ọmọ Yorùbá ó tutù bẹ́lẹ̀ o lọ́wọ́ yìí àwọn ọmọ ìlú Ìlọrin wọ́n ti kan sára wọ́n ti pariwo síta o olóyè Sunday Igboho gbà wá o ariwo tí wọ́n pa ń sin rèé lẹ́yìn tí heritage agbẹjọ́rò wọn máa tó jáde lẹ́nu ọjọ́ mẹ́ta tó láwọn páwọn máa jà fúnra wọn pé kò sí wàhálà ó dàbí pé heritage yìí máa tó ń pè ní heritage tó pèrè ní agbẹjọ́rò ti tàwọn ìlú Ìlọrin yìí ó dàbí suspect ni bọ̀bọ́ yẹn báyìí now àwọn arábí ti jáde síta àwọn Fúlàní wọ́n ti kó gbogbo lé wọ́n nà wọ́n bíi fùfú jẹdẹ wọ́n dẹ̀ ti kó gbogbo wọn lọ àwọn yòókù àwọn bíi mélòó àwọn lọ́kùnlẹ̀ yìí o gbogbo àwọn ọmọ wọn ló ti kó wọnú igbó àfikọ́ lọ́n ṣàánú wa ṣẹ́yìn náà rí bó ṣe ń lọ nígbà tí ìrù ẹkùn wọlé pé ẹ jẹ́ ká wá jà fún yín so that àwọn arábí yìí wọn ò ní rí nǹkan kan ṣe fún yín wọn ò ní lè máa jí yín gbé mọ́ gbogbo yín náà lè sọ́pọ́ọ̀tì àwọn ìmáàmù yín pé láyé àfẹ́ ìrù ẹkùn bí báyìí ó ti wá délé báyìí in fact ó máa ń dùn mí gan wípé àwọn kan wọ́n yìí wà tó yẹ pé àwọn kan wà tó ń manipulate àwọn kan nínú ìlú kò wá fẹ́ yé wa mọ́ gbogbo ilẹ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ńlú gbogbo ilẹ̀ mọ̀ pé àwọn ará bíi wọn ò nífẹ̀ẹ́ yín náà wọ́n ti rí i pé wọn kò sí nǹkan tán lè ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ́bọ́n ìwà yẹn wọ́n ti padà sí Kwara wọ́n ti padà sí ìpínlẹ̀ Kwara wọ́n ti mọ̀ pé stubborn ń bẹ̀ yẹn nífẹ̀ẹ́ kí wọ́n kàn gbà yín so ibi in fact ẹ máa gbáradì because ibi ẹyọ kan ṣoṣo tó kù tí wọ́n lè ti jẹ lọ ibẹ̀ náà wà yẹn wọ́n ti mọ̀ pé ní Kwara yẹn kò sí irú ẹkùn bẹ̀ any other places àwọn ò lè débẹ̀ ṣùgbọ́n ní Kwara yẹn this is the time tó fẹ́ kó gbogbo yín tí ì rí kankan nígbà tí olóyè Sunday Igboho wọlé táwọn kan jáde tán sọ pé irọ́ àwọn ò nídìí irú ẹkùn ẹ̀yin ò ṣe jáde síta kẹ́ pariwo mọ́ pé irọ́ àrùn yín ṣe wa nídìí irú ẹkùn kẹ́ jáde gbogbo yín gbẹ́nu rọ̀ ẹ dákẹ́ ẹ̀ ń wo èèyàn kan tó jáde síta tó yẹ pé ó mọ wíà rẹ̀ tó jẹ́ pé wọ́n máa ṣẹ́ẹ̀tù ẹ̀ ni wọ́n ti ṣẹ́ẹ̀tù ẹ̀ kò sí nǹkan tẹ́nibọ̀dì fẹ́ bá wa sọ most of àwọn tó ń jáde tán láwọn ò nídìí irú ẹkùn yìí gbogbo àwọn tó ti gbowó nìyẹn wọ́n ti gbowó ẹ̀mí gbogbo yín ṣé iná rí ilé ayé yín báyìí ẹ wá ń jáde ń sìn pé wọ́n wọlé àánú bàbá yẹn gan tẹ̀ ló ṣe mí àwọn kan tẹ̀ ní pé bàbá yẹn gan ó lè má sọ́pọ́tì olóyè Sunday Igboho gan but now how market o because the way tí gbogbo ẹ ṣe ń lọ yìí àfi Elédùmarè kan ló lè gbà yín o because now olóyè Sunday Igboho ti gba kámú since dẹ́ pé ẹ nídìí olóyè Sunday Igboho àti àwọn ẹ̀rọ ẹkùn níbẹ̀ yẹn ẹni ẹlẹ́ni ti gba kámú fẹ̀kàn tẹ́lẹ̀ kò sáwọn ẹbí ẹ̀ kankan Nàìjíríà ẹ̀yin lẹ níyà ẹ̀yin lẹ lọ́mọ ẹ̀yin lẹ ní family member Nàìjíríà tán dẹ̀ tún fẹ́ ràn yín lọ́wọ́ ẹ̀yin kan náà lẹ tún ṣagídí pé irọ́ ẹ tóra yín gbà náà ó ti wá dójú ẹ̀ sìn gbogbo yín ti wá rántí Sunday Igboho lọ bá gómìnà yín o àti lọ́ọ̀yà tó ń pè ní heritage tó lóun dúró fún Ìlọrin heritage ẹ lọ pè because láìpẹ́ ni lọ́ọ̀yà yẹn jáde pé àwọn tó ara wọn gbà wọ́n láwọn tó ara wọn gbà lọ́wọ́ àwọn Agbesunmomi yìí you can imagine àwọn Agbesunmomi ń wọlé pẹ̀lú sledgehammer wọ́n fi ń ṣí gbogbo lẹ̀kùn yín wọ́n fi ń kó wọn jáde in fact èyí tí bàbá yẹn tiẹ̀ sọ tiẹ̀ ló dùn mí jù aláboyún tó wà nínú wọn ọmọ ọlọ́mọ wọ́n tún gbé yẹn náà lọ ẹ̀dẹ̀ mọ̀kàn tó ń fa àwọn aláboyún ṣe nínú gbóǹsìn àfikọ́ lọ́n ṣàánú wa ni kí ló ń ṣẹlẹ̀ ńlú yìí náà kí ló ń ṣẹlẹ̀ because now we don't understand ó wá dàbí ìgbà pé àwọn Agbesunmomi yìí ó wá dàbí ìgbà pé
báwo láyé máa sọ mi ì fẹ́ dárúkọ ẹ̀ lé èdè òyìnbó. Ó wá dàbí ìgbà pé òkú ni wọ́n, pé wọ́n rí wọn. Kò yé yín. Bí ìgbà tí wọ́n kàn bóyá inú afẹ́fẹ́ ló ń gbà wọlé o, tí wọ́n kàn dẹ̀ máa operate tíjọba ò ní rí kankan ṣe sí i. Àbí tí at the end of the day wọn ò ní rí wọn mú. The only thing ta kàn máa gbọ́ ni wípé wọ́n ti settle release wọn kàn máa lọlé. Ìyẹn tán máa release wọn ni o. Because the way tó fi ń lọ bọ́ wá dàbí pé àwọn ìjọba òun gan gbogbo lọ́jọ́ wọn arrange ẹ̀. Because we don't see any reason tó yẹ pé èèyàn kan máa wá pé kí o ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, ẹ jẹ́ kí gbogbo wa support ká cooperate láti make sure pé àwọn arábí wọ́n di ohun ìgbàgbé. Káwọn kan wá máa jáde pé rárá nídìí yín bíbá. Ṣọ́rọ̀ Yorùbá nation ló ń bá yín sọ ni because lọ́ọ̀yà yẹn jáde ń sìn ó ń parọ́ pé òun ò believe òun ò trust Sunday Igboho. Ṣé Yorùbá nation ò dájú kó máa já àwọn èèyàn gbé lọ tó wá tẹ̀ jẹ́ pé Yorùbá nation gan ló ń sọ? Ṣé kò dájú kó wọ́n máa jí àwọn èèyàn gbé if at all? Àwáwí ni gbogbo eléyìí o. Bẹ́ẹ̀ ni àwáwí ńlá gbà lélẹ̀. Now wọ́n ti gbé àwọn èèyàn ó dá o. Àwọn èèyàn ọmọ ìlú ẹ má gbà fún lọ́ọ̀yà tó jáde yẹn tó lóun máa jà fún yín o. Ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí. Gbogbo ọmọ ìlú ń dúró dè kó wọnú igbó lọ. Ó ní we can protect ourselves. Ó yá o ẹ protect ara yín báyìí. Gbogbo ẹ̀yin ọmọ ìlú ẹ má jẹ́ kí lọ́ọ̀yà yìí gbádùn. Bẹ́ẹ̀ ni ariwo lóyè Sunday Igboho tẹ̀ ń pa yẹn kò sí kan tó kan lóyè Sunday Igboho at all. Because àwọn tí wọ́n ti tà yín fáwọn Fúlàní, àwọn tó yẹ pé wọ́n ti gbowó, kò sí kan tí barrister yẹn fẹ́ sọ. Because ó lè sọ fún wa pé àwọn tí wọ́n fẹ́ gba àwọn ọmọ ilẹ̀, ó lè sọ pé ẹni tó fẹ́ gbà wọ́n pé kán ó máa lọ pé ẹ lè gbára yín tí kò bá ṣe pé ìwọ gan o mọ̀ ń pa bó ṣe ń lọ yìí. Ẹ̀yin ọmọ ìlú ẹ má tanra yín o. Ẹ má tiẹ̀ fi àkókò kankan ṣòfò mọ́. Àwọn tó ń ṣe yín Ọlọ́run ti fojú wọn hàn. Ẹ bẹ̀rẹ̀ látòrí lọ́ọ̀yà yẹn tó ní pé kí àwọn security network ìró ẹkùn pé kán má wàá gba anybody pé àwọn lè gbára wọn. Mi ò wá rí ibi tó ó ti ní ìbọn lọ́wọ́ àbí ayẹta tó fi fẹ́ gbára ẹ̀. At the end of the day àwọn ọmọ ọlọ́mọ ni wọ́n wá ń jí gbé báyìí. Ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ rẹ o. Because woman tó jáde yìí àwọn ọmọ ẹ̀ ó láwọn ọmọ ẹ̀ mẹ́ta. Àwọn ọmọ ẹ̀ mẹ́ta ni wọ́n gbé lọ. Bàbá tó ń sọ̀rọ̀ yìí àwọn ọmọ ẹ̀ bíi mẹ́rin pẹ̀lú aláboyún gbogbo wọn ló kó lọ. Now wọ́n á ń bẹ gọ́vnà ìpínlẹ̀ Kwara kó gba àwọn lórí ọ̀rọ̀ yìí náà ni o pé kí gọ́vnà gbà wọ́n. Àwọn tó kù ń pa àwọn kan ń pariwo Sunday Igboho ṣàánú wa. Now barrister bí lọ́ọ̀yà tó jáde wá tó ní àwọn máa gbára wọn ó yá o. Iṣẹ́ ti bẹ̀rẹ̀ báyìí o. Barrister ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí o. Ẹ wọgbó lọ o. Kò jù bẹ́ẹ̀ lọ. Ọmọ Yorùbá ọ̀rọ̀ rẹ o. Kí ni èrò yín lórí àwọn ìṣẹ̀lẹ̀ yìí? Ẹ jẹ́ n gbọ́ kọ́mẹ̀ntì yín lórí comment section. Ẹ má dẹ̀ gbàgbé láti tẹ̀lé Pilado World fún àwọn ìtúpalẹ̀ míì. Ó tún dọjọ́ mi o. Ọjọ́ rẹ mo ní ó dàbọ̀.